bí ọlọ́mọ gángan. CEO Muyi 03 Exchange ló ṣọjọ́ ìbí lóní kórí jẹ́ kó pẹ́ láyé kólú jẹ́ kó fọwọ́ pa kó fìrìgì jobi lágbára Ọlọ́run wọn bá. Ọdọọdún ní sápẹ́ irú ẹ̀ o mẹ́bọ́dọọdún lè rù àwọn ọdọọdún ló máa bẹ bí bẹ́bẹ́ ti ń bẹ ẹni bá wá rokuro ẹ Muyideen ẹni bá rokuro ẹ yóò fi ẹ̀ sílẹ̀ sáyé lọ. Iṣẹ́ rẹ̀ ò wá nídìí iṣẹ́ oníṣẹ́ ọ̀nà rẹ̀ ò ní dọ̀nà lọ́nà iṣẹ́ rẹ̀ ò nídìí iṣẹ́ láàṣẹ Ìdùmarè. Ṣèbọ́dọọdún la mi róró ògbó ọdọọdún la mi ra Hausa mẹ́bọ́dọọdún la mi rọ́mọ òbí lórí àtẹkórí jẹ́ òpẹ́ láyé ọjọ́ ìbí rẹ̀ ò wá nídọ̀jọ́ ẹkú fún ẹ. Bá mi pè é bóyá orí rẹ̀ á wúwo. Ọlámilékan Muyideen ọmọ ayélógún ló ń ṣọjọ́ ìbí lóní kórí jẹ́ òpẹ́ láyé kólú jẹ́ ògbó bí olúgbogbo tìrìgbó kórí jẹ́ ògbó bí olúgbogbo tìrìgbó. Bèbí Àlímọ̀ ló ní kí n kì í ẹ́ o ó ní kí n mú ọdẹ ilé bàbá tó bí ọlọ́mọ gangan. Ọlámilékan ilé ti yá o ọmọ ayélógún ṣẹ́kẹ́mi máa nìṣó ní alẹ́ òun ni. Èmi ti rí bàbá mo rí bàbá mo rí bàbá bá tó bí ọlọ́mọ gangan. Ayé tó rò ṣánilé o ayé tó rò ṣánilé bàbá tó bí ọlọ́mọ gangan. Ìwọ lọmọ ayé tó rò mọ́jọ ọmọ aṣẹ́ tọrọ kó o tó jẹun ọmọ owó ya ẹlẹ́ òṣì yẹ ẹ̀ta òṣì òye ọmọ ènìyàn òṣì ló ṣubú lọ́jà lọ́jọ́ sí la bá fẹ́ rí sí polówó ilé bàbá yín bá ṣubú lọ́jà ariwo igbó ló fi ń ta. Ṣé bẹ́yìn lọmọ iṣẹ́ bá wù kó wá wí o iṣẹ́ ọ̀mọ̀wù mi ṣe bọ̀rọ̀ lówe mi adìyẹ òtòṣì níjẹ láàrin ìgbẹ́ olówó ilé bàbá yín níjẹ ní gbangba oko ilé ọmọ ọ̀rọ̀ yálù ní ọ̀rọ̀ yálù ń yọ ẹ̀yin lọ́mọ akéyàyà kọ́ lọ́rọ̀ ó gbọ́ ẹgbọ́n tó lọ́rọ̀ bá gbọ́ o kí lọ́rọ̀ fẹ́ ṣe lọ́pọ̀ kí àwọn bàbá tó bí ọlọ́mọ gangan. Yàtọ̀ pẹ́ bí olùpẹ́pẹ́ tìrìpẹ́ wà pẹ́ bí olùpẹ́pẹ́ tìrìpẹ́ ọ̀la kó o gbó bí olúgbogbo tìrìgbó wà gbó bí olúgbogbo tìrìgbó kò wá sí bó ṣe pẹ́ tó láyé òní báwọn ọmọ sáré ọmọ àwọn òbí rẹ̀ ò wá ní fojú sunkún ẹ wàá gbó wàá tọ́ wàá fèrègì ìjòbì ire owó ire ọmọ ire àláfíà tí ń ṣàkóbalẹ̀ ọ̀rọ̀ kò wá ní ìtàn ọ̀nlọ́dẹ̀dẹ̀ rẹ̀. Muyi 03 Exchange gangan ní insurance vendor tẹ́ ẹ bá fẹ́ ra bitcoin àbí tẹ́ ẹ bá fẹ́ ta bitcoin no reaping high rate instant payment Muyi 03 Exchange wọn ò kí ń dọwọ́rú.